ẹ kú iṣẹ́ o bàbá wa ìmáàmù bàbá ìmáàmù tó ti lọ o wọ́n wà níjẹ̀bú kíná pé kánú gbogbo ẹ̀ in fact I'm proud of you ẹ kú iṣẹ́ ẹ kú ọmọ akínṣe yes irú nǹkan tá à ń fẹ́ nìyẹn kẹ́yìn náà jáde ẹ jáde ẹ ṣe pé ní olè kì mọ́tẹ́ tí ń sọ̀rọ̀ ẹ ṣe gan àwa nìsín iṣẹ́ ti wá lórí ibi táwa wà ibi tẹ́yìn lídà gbà lẹ́yìn ti ṣe tìyín adúpẹ́ lọ́wọ́ yín o ẹ ní jábọ̀ ẹ̀dẹ̀ ní sírìn o ayé ò ní mú yín o thank you so much sir ẹ jẹ́ ká wo bàbá wa imam. òun ni tẹ́sọ́rà torí mo wò pé èbó wọ́n wá ń lò wá lérí dúkìá wa wọ́n fi ń tọ̀dọ̀ wá sí ìdí rèé tá a wá ní ká wá ṣe mega rally nílùú Kogi state láti fi bá gbogbo àwọn èèyàn wa sọ̀rọ̀ ipe ibi tí ọ̀rọ̀ dé dúró àṣetán láti fẹ́ máa lọlé àbá àṣetán. àṣetán. gbogbo ọmọ ogun ìrọ̀wọ́ yìí lókè. Ti wá ṣe tán ká nawọ́ wa sókè báyìí pé a wá pé ọlọ́run ọba tó ga jù èmi ọmọ Odùduwà tí ìgbèlú Kogi tí mo jẹ́ ọmọ ogun àwọ̀rọ̀ ìbòló tí mo ní ọba ìlú olóríkì ìtùnú àtúntò àsíá ilẹ̀ Yorùbá sàtífíkẹ́tì oríire àrọ́mọdọ́mọ mi wọ́n máa jẹ̀rọ láíláí wọn ò ní parẹ́ wọn ò ní tí ọmọ mi gbé wọn ò ní tí ọkọ mi gbé mi ò ní ṣubú mi ò ní parẹ́ gbogbo tó bá ń dáwọ́lé nílẹ̀ Yorùbá a máa jú mi ṣe. Lọ́wọ́ ibà! Lọ́wọ́ ibà! Lọ́wọ́ ibà! Lérí àwọn tí ń jí wá gbé nílùú. Ní ìlú Kogi State, àgbáyé onígbòmọ̀ tó ní òkè Ògùn, ní Bàràpá, Ìṣẹ́yìn, àwa wà nílùú Màyá báyìí nísinsìnyí lọ́wọ́lọ́wọ́ báyìí láago 2:30 lónìí Friday 25, 2022. Agbára Ọlọ́run ṣe fọkànbalẹ̀ ọmọ mi dé àgbáyé ni ẹ̀ o. Pásọ Gbénga rèé o, chairman president gbogbo defence force. So àwọn apá o kò sí wàhálà o, no problem. No retino ṣẹ̀dá declaration ti wá ó máa ní tì ní o kì í ṣe declaration tó máa lọ fi gbogbo dé máa wà tí a máa wà kì í ṣe declaration lókòrò yàrá o declaration tó lọ fi ṣeré èyí gbàgede àṣà ló sọ wípé declaration tiwa kò ṣe tàwọn tìrìtìrì ẹtì bẹ́ẹ̀ tó ní ìtì tó máa ní ìtì tó fún àwọn lọ́fíìsì declaration structure ṣe máa wà ilé ìkọjá bẹ́ẹ̀ o Yorùbá nation no go back.